tó o bá tají láàrin òru má ti sùn padà ó dìgbà tó o bá tó ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí tó bá dẹ̀ jẹ́ wípé òru náà ló ti ń gbọ́ mi yìí má ti sùn o gbọ́dọ̀ ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí ó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì ṣùgbọ́n jẹ́ n kọ́kọ́ gbàdúrà fún ọ ní òru yìí náà òru òní lórúkọ Jésù Ọlọ́run máa gbèjà rẹ mo fẹ́ kó táìpù àmì o make sure kó táìpù àmì Ọlọ́run máa gba ẹjọ́ rẹ rò ogun ikú òjijì kò ní yálé rẹ ogun májẹ̀mú ikú òjijì lórí ọmọ lórí ọkọ lórí aya ó bẹ̀rẹ̀ sí ní parẹ́ òru yìí lórúkọ Jésù ẹ̀tọ́ rẹ Ọlọ́run gbà jáde fún ọ Ọlọ́run dẹ̀ ṣẹ́gun fún ọ Jésù Olúwa wa àmín. Now tó o bá tají láàrin òru o ò gbọ́dọ̀ sùn padà o nílò láti gba àdúrà nítorí pé ó pọ́síbù o kó jẹ́ wípé àwọn ọ̀tá wọ́n kó ara wọn jọ fún ibi nítorí rẹ ló fà because áńgẹ́lì tí Ọlọ́run yàn ti èèyàn a máa mọ́nítọ̀ ìrìn àjò èèyàn a dẹ̀ máa signal sí èèyàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a mọ̀ tó bá jẹ́ pé a fi ara wa fún Ọlọ́run dáadáa ẹ rí mọ̀ pé Ọlọ́run a máa bá wa sọ̀rọ̀ a máa lo àwọn áńgẹ́lì rẹ̀ láti ṣe kíni láti lè bá wa sọ̀rọ̀ láti lè tọ́ wa sọ́nà ẹlòmíà fẹ́ lọ síbi kan ọkàn á kàn ṣéèkì pé so ó yẹ kó ti mọ̀ pé ibẹ̀ yẹn kì í ṣe nǹkan tó máa fẹ́ wà òkè so kó gbàdúrà kó dẹ̀ ṣọ́ra so ẹja máa ṣàkíyèsí ṣùgbọ́n tá a bá jí láàrin òru a gbọ́dọ̀ sùn padà ó dìgbà tá a bá tó gbàdúrà àdúrà wa gbà mo gbà ní àdúrà ẹ máa ra àánú gbà ẹ tètè darapọ̀ mọ́ àdúrà mi báyìí lórí whatsapp number mi ó wà níbi profile mi báyìí wípé ẹ fẹ́ darapọ̀ mọ́ àdúrà tí mo máa ń post ní alalẹ́ àdúrà ló ń gbà agbára kọ́ lórúkọ Jésù àdúrà kò ní ṣe tiẹ̀ tì ṣàmì tí àdúrà yẹn bá dá ọ lójú make sure wípé ó fi àdúrà yìí ó fi ránṣẹ́.